sára kiri jìnnà látàárọ̀ ẹ ń pariwo ẹkùn ẹ jẹ́ ká fi ẹ̀dọ̀ lórí òróró ẹkùn dà ẹkùn tó lé wọn gan-an níbo lẹkùn gan wà tá ń gan lórí ẹkùn nù yín. bàbá lóòótọ́ ni ẹkùn wọ̀lú. wọ́n gangan lórí ẹkùn. èmi kọ́ mo rí o àgọ̀ sùn bọ̀ ni. àgọ̀. ó dà níbo ló ti rẹ́kùn. èmi kọ́ mo rẹ́kùn o. ẹni ó rí ni. bẹ́ẹ̀ni èmi kọ̀ dí ọlọ́gbọ́n ayé mo fojú kẹkùn tẹ́kùn náà sì fojú kẹkùn. àmọ́ bẹ́ẹ̀ mi ti wáyé ẹkùn lè fi mí ṣe nǹkan kan. níbo gan ló ti rẹ́kùn. ọlọ́run ó jò dáa fún yín fún béèrè tẹ́ ẹ béèrè ẹ ní jẹ gbèsè tápá yín ó kà. ẹ ṣe sùúrù o ẹ ṣe sùúrù jẹ́jẹ́ mi mo sùn sórí ibùsùn mi lẹ́kùn yí bá yọ ló yọ. wá ṣé kìí ṣe pé bí àgbà tó sùn tó ń lálàá ló lálàá pé o rẹ́kùn àbí ọ̀rọ̀ rẹ ò tí ì yé mi o. àtọ́jú òun àtọ́jú ayé ibo lè yóò ti rẹ́kùn tí ò ní sá. Ntí máa ń dùn mí lọ́rọ̀ ẹ̀yin aráàlú yìí ni mọ̀ọ́rẹ́ ẹlòmíràn ní í ṣe tó báyìí nílùú rẹ̀ fún èjẹ balógun o. Kọ́dí kó lọ́dà adé kó wájú ta ni kó lọ́dà adé kó wájú ta ni kó lọ́dà adé kó wájú ta ni o. bàbá sẹ́ni mọ̀ lọ ni. dúró ó sùn bẹ́ẹ̀ èkejì kọ́dí. aboyún ṣubú ọmọ inú ẹ̀ kí kú pẹ̀lẹ́. ṣe rí ẹ rí pé bí wọ́n bá ń fi oyè àgọ̀ dáyàn lọ́lá ó yẹ kí wọ́n fún Kọ̀dí yìí àbí kílẹ̀ tí pé ó yẹ kí wọ́n fún un ní ọlọ́lá jùlọ. ó sì wáá fi àgọ̀ rẹ̀ ó fi kó gbogbo òlù ó fi kó wọn sí yọnu. kó lù sí wàhálà. baálẹ̀ nǹkan sì wá gọ̀ ẹ̀kan tí ọ̀gọ̀ ń sarán ni. ń sarán a jẹ́ pé wọ́n gan ọ̀sán bí n ti ń wù ọ́ yìí gan ó lè mọ sáàrùn jẹ lórí àtàn nígbà tẹ́bí bá dé tán nǹkan ò gbé kan bí òun jango wèrè mú wèrè lóde ọmọ mu tí yó tán bàbá ó ń dà lóru kiri. ẹ má bínú ọkọ yìí ẹ má bínú kò sí ní tí ẹ lè sọ sí mi tèmi náà lè bínú sí yẹn aṣọ ọ̀nà ló forí ìyẹ́ ẹ̀ gbèpè ẹ sì wá máa wo mo ní kankan tí mo fẹ́ sọ ń papọ̀ dí o èmi kọ́ mo bí i. ẹ dákun ọmọ ta wá ni. ẹ jèrè ọmọ ẹ̀gbọ́n mi ni àmì mi nìkan náà ló kù fún bàbá báyìí. ẹ wàá máa gbá fọ́fọ́ pé mo ìkan lòun ò fàdé lébọ̀ ìkejì ní múndíá lòun fẹ́fẹ́ ẹ dákun ṣọ́kan náà kọ́ la ṣe rẹ̀ àwọn méjèèjì ń wí ni. ọkọ ìlú. mo ń pọ́ tì í. ẹ̀yin ìlú ẹ jẹ́ àmọ́ ìgbésẹ̀ tá a gbé lórí wèrè òpònú akẹ́dánidání ayírada tó pè lọ́mọ ẹ̀ torí bá a bá ń bá dèdè rìn òpònú rojọ́ láàrin ìlú tá à ń bá wò tó wèrè ó di méje o. bẹ́ẹ̀ ni dúdú ọmọkùnrin ohun tiẹ̀ ńlá ta pọ̀ bẹ́ẹ̀ ni bàtà rẹ̀ ń ró láàrọ̀jù ọkọ̀ ìlú ẹ jẹ́ àtètè bá kọ̀ bẹ́ẹ̀ bọ̀ kó ya fẹ́rẹ́gẹ́dẹ́ kó má bàa bàálù ìjẹmọ́ wa lórí o. wo àfọwọ́bà kìlọ̀ fún Kọ̀dí dìdìrín rẹ tó ń pèrè lọ́lọ́gbọ́n ayé òun kìlọ̀ fún dáadáa o bí bẹ́ẹ̀ kọ́ yọmọ pé ojú ò fẹ́ràn ata ìpàkọ́ ò fẹ́ràn ọkùnmọ̀ ẹni ọba sì lè lani mọ́lẹ̀ ó lè dá nípa n ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. ìwọ ni ọbẹ̀ ra ẹ ìwọ ni kò ọbẹ̀ ra àti wèrè tó pè lọ́mọ. ntọ́lọ́ ń taari sí mi nù kò sẹ́ni tí yóò lè ta irú ẹ̀ sí. kò sẹ́ni tọrọ rí i. táwùsá bá ní kàdákàdá ń sọ fún ọ pé kò sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ nù bí ibo bá ní anúfíà ọlẹ́ran kò ní ọ tó bá ń gbọ́ làtàlàtà lẹ́nu Libya
ń jẹ́ kó yọ wípé kò sọ̀rọ̀ mọ́. làtàlàtà. tọ́ba wa ń gbọ́ làjàlàjà ní Azerbaijan ń sọ fún ọ pé ọ̀rọ̀ rẹ̀ ò látúnṣe mọ́ rárá. làjàlàjà láì sájà tàjà àṣàjà ọjà. kí ni pọ́lẹ́ ni. Azerbaijan ẹ má bínú jáde ẹnìmọ̀ méjì ní ipa mi lẹ́rìn ọ̀rọ̀ yín apá kan ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ní mo rántí eré kan tí mo wọ̀ nínú tẹlifíṣàn. ìyá gbọ́. eré ìbò ni ìyá kan kú wọn wá fẹ́ sìn wọn wá ra kó sí góòlù wọn fi sára rẹ̀ wọn kẹsẹ̀ sí lọ́wọ́ wọn kó sí lẹ́sẹ̀ wọn kó góòlù sí lọ́rùn wọn dá lọ́lá wọn á gbé sínú pósí góòlù wọn á lọ sìn wọn kọ̀ọ̀dí irú orí wo ló gbé wáyé yìí mo wá rò pé èsè tí èsè mi ni wọ́n gbé sínú pósí góòlù yìí kí wọ́n lọ sìn mí àmì mi tọrọ rẹ o mo gbàdúrà rẹ mo bẹ lọ́hùn mo ní tọ́ ọlọ́hun o ṣàánú mi ohun mi kì í dàbí ìyá tí wọ́n sin sínú pósí góòlù yìí kí wọ́n gbé mi ibẹ̀ láàyè mo sì tọrọ rẹ fẹ́ gbọ̀n mi náà. wọ́n tọrọ rẹ fún mi ara rẹ nìkan ni ó ṣàdúrà fún. ẹ fẹ́ góòlù. dádùn ara rẹ sí. ọlọ́run ọba o ọlọ́run ti mọ̀ wà tí ń bẹ lọ́wọ́ èsì kó tó dá lálásọ péńpé. kọ́dí ìsúnmọ́ ẹ̀ ó tọ̀nà pọ̀ lẹ́nu dẹ́ dájú kò bẹ̀ wà tó ṣe fìlà bíi fìlà kọ́mírèdì. sórí ìpín mẹ́rin ni sórí àwọn èèyàn tó wáyé àwọn tó wáyé wá sáyé. ó di kìíní. àwọn tó wá sin àwọn tó wáyé wá sáyé òun wá sílé ayé. ó di méjì ń tẹ̀lé yín lọ. ìpín kẹta òun àwọn tó wálé ayé wá wòran àwọn sọ̀rí méjèèjì ni. ẹ padà débi ìsọ̀rí tí mo wà ìsọ̀rí yìí mo wà. ibẹ̀ ń kọ́ wa mo mọ bí o wà mo mọ society tó belong sí sáfàrà rẹ̀ balẹ̀. sọ wá rí ìpín kẹrin àwọn nǹkan gbọ́ kó àwọn sọ̀rí mẹ́tẹ̀ẹ̀ta ń bọ̀ lé ayé wọn kàn sá wà lé ayé lásán. sákàlà sokolo. iye náà dáa mo lè wà ń bẹ̀ wọn náà ṣèbí sáà ni. ẹ ò tiẹ̀ wà tún sí ń bẹ̀ wọn Messi tó ń wo wọn wálé ayé wá gbá bọ́ọ̀lù ni kàn sì wá wòran ẹ̀ ni gbogbo gbìyànjú mi ni pé kó o tiẹ̀ wá bọ́ sí nọ́mbà 3 àwọn tó wá wòran bẹ́ẹ̀ ni èmi ó gbìyànjú tèmi káyé rẹ̀ ó lè dáa kó lè lójútùú kọ́ndí dákun iṣẹ́ wo ló wọ kàn tó lè máa ṣe látọkàn rẹ̀. iṣẹ́. wọ́n lọ́mọ yìí gan ẹni bí ó bá ti kú kí ni pọ̀mọ́ gan bí kì í bá ṣe àgọ́ tó gọ́ ẹlẹ́dàá mi má máa jẹ́ bí ṣùgọ́mù lọ́mọ o. wọ́n lọ́mọ yìí gan ẹni bí ó bá ti kú kí ni pọ̀mọ́ gan bí kì í bá ṣe àgọ́ tó gọ́ ẹlẹ́dàá mi má máa jẹ́ bí ṣùgọ́mù lọ́mọ. ẹ máa pẹ́kọ̀ di o ọlọ́gbọ́n ayé ẹ máa pẹ́kọ̀ di o ọlọ́gbọ́n Àṣàkẹ́ sáàkì o ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tí o sọ fún mi pé oúnjẹ tá a gbé wá lóṣù tó kọjá ti tán ṣé kìí ṣe pé òun dọ́gbọ́n pé ọ̀rẹ́ ni tégún lé lọ o wá fẹ́ fọgbọ́n jí lọ́bẹ̀ jẹ ádá kó o máa dọ́gbọ́n kí iṣẹ́ má bọ̀ lọ́wọ́ ẹ o. ìyá wa mi ò jẹ́ dọ́gbọ́n kọ́gbọ́n. ó dáa èmi ti wí tèmi tán sórí nǹkan tí mo fẹ́ kó o ṣe fún mi ni pé kó má bá mi tọ́jú wọn dáadáa bí àwọn tó bí ẹ lọ́mọ. ẹ káàsán ó dáná ìyá wa. sáàkì o ẹ káàsán ìyá wa ẹ kú àgbẹ̀ o ẹ kú ìtọ́jú o. ẹ ṣé o. ìyá wa mo ní ìsúré wá gbé èso kékeré wá fún wọn ni o mi ò fi yín lẹ̀ o. ẹ ṣé àdúpẹ́ ọlọ́run á tọ́jú ẹ̀yin náà ebi ò ní pa yín o. ẹ jókòó bàbá ó lẹ ń lọ. ẹ ṣé o. wọ́n dára.
kò tọ́pẹ́ kò tọ́pẹ́ Àṣẹkẹ́ tẹ̀lé mi alọ́ fún mi tó ń bọ̀ ẹ máa ṣàkóso ẹ máa ṣàkóso. Wẹ́ẹ́lẹ̀ mẹ́ẹ̀ẹ́. Ẹ máa ṣàkóso. Lánàá, àwọn èèyàn jàǹkàlà ló ń wá kí ayé yànnà. Olóyìn náà tún wá kí a. Bí wọ́n ti wá rí ẹ̀tọ́ yọ bẹ́ẹ̀, mo ní ọ̀rẹ́ mi kàn jẹ́ lọ́gbọ́n ayé rẹ̀. Èmi nìyẹn. Kò jẹ́ tó dájọ́. Ọlọ́run ní jò dáa fún Ọlọ́run jò dáa fún ọ. Torí gbogbo ìgbà tó o bá ti ń kà mí máa ń èèyàn jàǹkànjàǹkàn inú mi máa ń dá dùn ni. Ilé ọ̀rẹ́ mi ó jẹ́ ń tètè mọ́ ọ lọ. Tó bá di aago 8 àbọ̀ kù ìṣẹ́jú 5 bóyá mo tún lè wá yọjú sí ọ. Bẹ́ẹ̀ mi ò máa retí rẹ̀. Mo fẹ́ràn báwo bá ti ń yọ orí tó ń yọ kùn tó ń yọ. Ọlọ́run yóò fi ràn mí lẹ́rù. Èmi máa ń bẹ lọ́hùn kí n dàbí tiẹ̀. Máa ń bẹ lọ́hùn kí n dàbí tiẹ̀ kí mi náà ṣe báyìí. Dákun kọrin fún mi kí n gbọ́. Kọrin fún mi kí n gbọ́. Òǹtàrà sọ́jà ohun àyàjà yìí o. Bẹ́ẹ̀ni mo bá sọ yẹn sẹ́. Ọlọ́run bá ti ń sẹ́. Ohun tó lóun fẹ́ dà ohun mọ́ lọ́dà yìí. Ìwọ nìkan kọ́ ló ní n bá wí. Ó bẹ̀ mí náà ní tí mo bẹ lọ́hùn pé mo fẹ́ dà ohun mọ́ dà yìí. Ìtú wọ́n bẹ lọ́hùn pé mo fẹ́ dà ohun lọ́dà yìí. Ọlọ́run láti yà yé o. Ibẹ̀ là á mọ̀ gbé láwà títí ayérayé. Àlíyé. Ṣé mo lọ fúnlé? Ó dáwọ̀. A mọ̀ pàdé. Ó dáhùn. Ẹ̀gbọ́n mi kọ́ ni. ń bolo wàrà táwọn tí mo ti ń wọ kí iná. Mo wá kọ́rẹ́ mi Kúnlé ni. Ó wá kí Kúnlé. Ẹ̀mí ló mo ti ń sọ fún ọ pé kọ́ ọmọ bá Kúnlé rìn mọ́ rárá. Kó dáa kéèyàn máa bá ara sọ rẹ̀. Ọlọ́run lọ́mọ tó ṣe fóun kó tó kàn kò lórí. Brain boss tiẹ̀ ò dáa. Èyí tó wáyé kó o súnmọ́ rí wáyà tí ọmọ bọ́ tó ṣe o súnmọ́ rí wáyà. Alágbẹ̀dẹ tí ó tún wá bọ́ bàjẹ́ ńlọ ń bá rìn. Ọ̀rọ̀ yín ò yé mi o. Ọ̀bọ ni ọ. Kí ló tún dé? Ń gbẹ ìpè mi lọ́bọ̀ ẹ̀rù wá bà mí mo ṣe bí Ọlọ́run ti lẹ ẹ̀rù mọ́ bẹ́ẹ̀ ni mo á wò mo rí pé kò sí irú bẹ́ẹ̀ ọkàn mi wá balẹ̀ pé n ò yé sọ̀bọ̀. Ọ̀dà kò burú ọ̀tọ̀ ní tèmi ń wọ fún gan tẹ́lẹ̀ kí ni tó lọ ṣọ́ọ̀bù lónìí. Mo fẹ́ pààrọ̀ ṣọ́ọ̀bù ni. Bíi ti bó. Èmi ò ṣiṣẹ́ ń bẹ̀ mọ́. Iṣẹ́ kí ló wá fẹ́ máa ṣe o. Ṣé mẹ́lẹ̀ wá. 30-14. 30-14. Labi. Sir. Yes sir. Báwo ni? Dídí ẹ̀ blọ́dà. Ṣé o ti ṣẹ́ǹjì plug yẹn? A ti ṣẹ́ǹjì. Kí n tiẹ̀? Ṣé wọ́n ni mo bá sọ̀rọ̀ ni? Kí ni ìṣòro ẹ̀? Ẹ má bínú sí mi èmi fẹ́ kẹ́ ẹ béèrè ìbéèrè kẹ́ má rí èsì lẹ́sẹ̀kẹsẹ̀ Lábí sì rè é máa ń fà bí ilá ni. Ẹ má bínú. Abájọ ìwọ ìrònú kò tó mèsì ọ̀rọ̀ ọdẹ bẹ́ẹ̀ ni kọ́ bẹ́ẹ̀ kọ́ ni gbọ́nà èyí tó kó síbi ò lè dínkù ni èlé ò lè dínkù ni èlé wọ́n gbé gbajú fún ẹ irú àrífín dáadáa ò ní ẹ. Ẹ má bínú ìbéèrè tẹ́ ẹ béèrè gan ló pa mí lẹ́rìn ṣe rí irun ojú tẹ́ ń sọ gan ibẹ̀ lọ́lọ́run ọba ṣoore fún mi sí jù irun ojú ìgangan lọ́lọ́run ọba fi ọpọlọ mi sí ibẹ̀ ni ti mú lò díẹ̀díẹ̀ táwọn èèyàn fi ń pè mí ní kọ̀dí ọlọ́gbọ́n ayé o kọ̀dí ọlọ́gbọ́n ayé o ẹ wá ní mú kú o bí ìgbà bẹ́ẹ̀ bá tèmi jẹ́ nù. Ibi tọpọlọ ẹ wà rí. Ibẹ̀ ni. Ibi méjì. Ibi gangan. Ibẹ̀ ni. Lọpọlọ ẹ wà. Bẹ́ẹ̀ ni. Ó ti yé mi abájọ. Tí kíni fi ṣe kíni. Àfàìmọ̀ kí yòókù máa kú látẹlẹsẹ̀. Ó wà ń bẹ náà. Ó wà ń bẹ náà. Ó tán. Ẹ wò kí n má bàa dàbí aládàáni kan jẹ kí n tó kú òní ṣọ́ọ̀bù yìí mo pinnu pé ń bùn yín díẹ̀ mbẹ torí pé mo rí bẹ́ẹ̀ yín ò ní rárá. Nínú kíni. Irun ojú yìí ni. Máa dajẹ. Bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀. Máa lo nǹkan ẹ lọ. Bẹ́ẹ̀ bá ti wí bẹ́ẹ̀. Sà tajútajú ká fi lè fi irun kò dọ̀tí ojú ká máa fi ṣiṣẹ́. Mo rò pọ́n fi ṣe é ni.
tó fi ṣe ẹni ó mọ̀ ju ẹ lọ ni àbí bí náà lọ́pọlọ tiẹ̀ náà wà. rárá o èmi jọ òun o orí ẹ̀kọ́ náà tó dọ̀ mí wá o. orí ẹ̀kọ́ náà. tó sọ fọ kí n lè máa kí n jí ní òwúrọ̀ kí n rí àṣọfọ kí n lè máa fi ṣiṣẹ́ yẹn mọ̀ sọ̀fọ̀ ọwọ́ méjèèjì èmi tó nìyàn jẹ. ìwọ kó tiẹ̀ sírun ojú òun kó tiẹ̀ sórí ẹ̀kọ́ náà gbọ́n ni mo ti ráwọn wèrè tí mo kó jọ yìí o. lọ́dà. yes sir ẹ yà lọ sà. ẹ làbí fẹ́ béèrè kankan lọ́wọ́ rẹ̀. jọ kiri kan ní yóò fẹ́ béèrè náà mi kiri kan ní yóò fẹ́ béèrè ká sọ fọ kiri kan ní èdè Ìjẹ̀bú at least I'm trying to ask what's the question all about. sórí tó sọ̀hún bígbà tí mo ń gbọ́ tí ọmọ Ìbàdàn bígbà tó ń kọ́ni tó ní skẹ́skẹ́ gbòǹgbò skẹ́skẹ́ gbòǹgbò bí mo ṣe lóòrùn. ó ní ọmọ àdó rẹ. bẹ́ẹ̀ ni pàdó sílẹ̀. èmi gan Rastafaria. ọmọ rẹ sílẹ̀ yàn. èyí gangan jẹ́ kọ́mọ sọ fún àánú de dẹ́ngẹ́ àánú de pọ́ns my baby give me biscuits I want to sugar things you do me kò ṣe ń wí bójú ń bàrọ̀ kò ṣe ń sọ èyí fún jọ̀wọ́ èyí mẹ́rin fún àkọ́kẹ́ àdé. ó ní ọmọ àdó sílẹ̀. ntí mo tiẹ̀ fẹ́ bí yín gan ni èyí ṣe tá a mọ̀ ṣe bàálù yẹn àyìn ibi fẹ́ a lè mọ tún bàálù ṣe. bàálù ṣe bàálù lè jẹ́ sọ́fọ̀ rẹ̀ bá ọkọ̀ jómi rẹ̀ àkọ́jọ́ sọ́fọ̀ bàálù ń rẹ̀ bá bọ́ sórí omi òun máa ń pè ní bàálù ọkọ̀ jómi. jẹ́ àti sọ́fọ̀ dédé náà èrè sọ́fọ̀ mo ti bọ́ ọ̀gá sọ̀rọ̀ èmi tó tọ́ga ti discuss a lot kan yín sọ́fọ̀ àwọn ti ṣe kiri àwọn ti ọ̀dà rẹ̀ wọ́n ti ọ̀dà rẹ̀ in the next 2 weeks dédé náà máa dé àwọn abẹ́rẹ́ sí mi ṣe bàálù. mo fi gbọ́ yín. àkọ́kọ́ níbẹ̀ ṣe orí sọ́fọ̀ náà abẹ́rẹ́ sí mi sọ̀rọ̀ lò but ní 9 nfẹ́ yọ ẹ kúrò ó má di o nítorí sọ́fọ̀ kó níyàn dé ibi ọkàn ọmọọṣẹ́ ló máa bọ̀ but ọ̀gá ó má padà ṣe kiri ó má di ọmọọṣẹ́. kò sí wàhálà. òun rè o ìgbà mi lọ ra gàlà 15 naira. gàlà. 15 naira mineral 15 naira. eléyìí 15 naira. má rà ní tòsí o ilọ jẹnà kó lára o. èmi gan ò ní dúró tòsí àbọ̀dọ̀ dúró tòsí gan ló máa dàbí pé wọn ò fẹ́ jíṣẹ́ fún yín kí eléyìí kí n fi ra gàlà. gàlà. eléyìí minerasi. minerasi gàlà minerasi gàlà minerasi gàlà minerasi gàlà minerasi gàlà. má gbàgbé kò sí yọnu. lọ jẹnà mo ti yọ ẹ kúrò o. ọmọ pamọ́ àpọ̀jù ló ń sọ lọ́gbọ́n tó mú bọ̀ láyé alọ́mọ okun ẹni tí ò bá ti kú kí ló kọ́ mọ́ bí yóò ṣàgàn kọ́dí o ọlọ́gbọ́n ayé o ọlọ́gbọ́n lórí. ẹ káàsán o ẹ lẹ ẹ pọ ọrọ̀ ajé ẹ dákun mo fẹ́ ra gálà better life àti minerals better life. ọ̀rẹ́ àmọ̀ ń bọ̀. ó rèé. Kọ̀dí ọlọ́gbọ́n ayé mo sì dábọ̀ tó o ẹ̀yin owó yìí ti dàpọ̀ mọ́ra wọn. ẹ dákun bíi ibo o gálẹ̀ èlò lẹ́pẹ́ ẹ fẹ́ rà. better life. mínírààsì èlò. better life. mẹ́bí better life méjì náà lẹ kó dání yìí. kò yé yín àní owó òun ó ti dàpọ̀ mọ́ra wọn òun èyí tí wọ́n ní fi ra gálà òun èyí tí wọ́n ní fi ra mínírààsì ó ti dàpọ̀ mọ́ra wọn nísìnyí. ọ̀dà àǹtí búkì. bọ̀dá rẹ̀ dán ẹ dákun bọ̀dá tí ń kọjá rẹ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. èmi ló ṣẹlẹ̀ kí ni. ẹ ṣeun bẹ́ẹ̀ làábi ni ẹ bá ń tún àlàyé ṣe fún ọ. ẹ gbọ́ èmi ló ṣẹlẹ̀. ọlọ́run ojú dáa fún yín ibi iṣẹ́ wọn ti rán mi ń ṣe
àbí òye yín nìsín wọ́n sì ní kí n fi better life wọn ọpẹ́ gbà ra gálà gbà ra mínírààsì kí n tó wá débi owó òun ti wá dàpọ̀ mọ́ra wọn wọn ò mọ̀ èyí tí wọ́n ní fi ra mínírààsì wọn ò mọ̀ èyí tí wọ́n ní fi ra gálà. ṣebí màṣọ méjì náà ní ń bẹ lọ́wọ́ yín. ọwọ́ ajẹmọ́ márùn-ún. ooo èyí ṣe bí ẹni tí ò lọ́pọlọ báyìí àní wọ́n pé gbélé fún gálà gbélé fún mínírààsì mo lówó dàpọ̀ mọ́ra wọn ẹni wàṣọ méjèèjì ṣé mo ní wọn ò mọ̀ pé wàṣọ méjèèjì ni. ọ̀rọ̀ yín ti padà yé mi. ẹ dákun mi pé agọ̀mú ìwàlẹ̀ pé ó kọ ara yín lẹ́ẹ̀kan. kọ̀dí ọlọ́gbọ́n ayé lèmi gbogbo bí ayé bá kọjú sèmi máa ń kọ̀dí bẹ́ẹ̀ ni. ó ti padà wá yé mi. ó ti rẹ̀ yín jù. ẹ wá mọ tẹ́sí ẹ mọ̀ lọ báyìí bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ yà báyìí ẹ tún yà báyìí. ó di ìyànà kejì. ẹ tún yà báyìí. ó dẹ̀ lẹ́ẹ̀kẹta. ẹ dèbí ti ràn yín. tí n bá débẹ̀ hùn àwọn lè ràn mí lọ́wọ́ pé ilé wọn ní fira gálẹ̀ ilé wọn fi ní fira mi náà. ẹ ṣe sọ yìí tó dáa ni ọlọ́run ó dé dáa ẹ ṣeun o ẹ ṣeun gbogbo ẹ̀ ní ọ̀dẹ̀ kò. ẹ máa gbẹ́kọ̀ di o ọlọ́gbọ́n ayé ọlọ́gbọ́n ayé gbẹ́kọ̀ di o ọlọ́gbọ́n ayé ìgbà ayé bá kọrí sí lòun kájí sí ayé bábà yìí tó lóhùn ọlọ́gbọ́n ayé láti kó òkùnkùn tí ara ìlú lẹ́nu aláboyún ṣubú ọmọ ní ìpẹ̀lẹ́ òkùnkùn tó ń wá bírù lọ́rẹ́. ọlọ́run ló fi bìdì kó láyà balẹ̀ fún Elizabeth queen ọba ìlú ọba. ọ̀fọ̀ wàhálà ni ó fi ilẹ̀ ọ̀fọ̀ ọba ló ní ó fi ilẹ̀ ọwọ́ ló wọ̀ mọ́ sáìsì ẹ̀ kú ọlọ́dún ẹ̀ kọ̀ wá kíárì ni. ọmọ ta. àbí o. tèmi bàjẹ́ kéré mo dáná. àdúgbò bọ́ lọ́hùn. ó jẹ́ àbábà mi lẹ́yìn pé ó jẹ́ you welcome. How things? Oh, thank God. So wetin you wan buy? I wan buy blouse. But this is the new time when I see you. This if you no come out. This is the first time I see you, sir. The bra. You know I have a customer before. What size you want? Na 45 oh. 45. 45 ló pín kọ́ wíyàn dé Jericho. Let me check this one. I don't think I get your size o. All size wey I get here na komio. Not be watermelon as you get your own like this. You know what? I go call China. I go order for your size. They go bring am for me. China ke? Yes. See, the one where you dey use before. Na Ankara dey use to sew am for you or na Safet. From Ghana. Omo ben Ghana o. No problem. I go get your own from China. When I order it, then when it come, I go see you. I go give you. I get pikin o. No be go tell me. I don see am say you get twins now. Not be them dey shake like a world one crash. I see now. No problem. Where you dey live safe? Oh, down place. Down there. Because when I order him for China, me I go bring am to your house to test am. Say it be your size. Yes, I go test am for you. Boy. Say it be your size. I think your husband not be police. My police. My husband na army o. Your husband na soldier? I tell you. You lady olomode kuku ojiji. You know one thing. And don't worry. When I get am, me I go bring am for your house. Maybe now your husband soldier go tight am for you. I go wait for outside. Go call tell me say na your size. Now you talk now. Or not be your size. Me I go know. But when you get home, release them from cell. Cell. Who sell again? I mean the twins. Then they sell now. Say you know they sell now. As you grab them, as you catch them together, then they sell now. So when you mean my own? Exactly. So when you get home, release them. Let them play around. Put water on them. And so they go succulent like this. By the time so that day, you go cap in so. They go quick cry. These twins. Now hold on, I mean, come on, Majewa. Okay. Hey. Hello. Afọba filẹ̀. Ọlọ́mọdé àgbàdì àgbákù.
ọba àná ó fi ilẹ̀ ọba lónìí ó fi ilẹ̀ ọwọ́ ló mọ sáìsì àyà ẹ̀ kú ọdún ẹ̀ kọ́ wa kíárì ni. owó ojú pátá tó. ojú rò tó ọ̀nà ẹ̀ jìn. ìgbádùn tí kò mú ń jẹ. àbúgbà ò lè jẹ́ láíláí. bóyá lẹ mọ̀. pé kí ni. pé gbogbo àṣírí àyà yín pátá inú kọ́mọ mi lọ wà. mi ìdè wàá mọ̀ bóyá ní sáìsì mi ni bàbá yẹn ra méjì o. ẹ máa gbọ́ ọmọ yìí tàìmọ́ ní sáìsì ẹ ti jẹ́ nígbà tí ojú báyìí náà lọ kí ni wọ́n ti ń kó àmọ́dù ṣe ń Sókótó báàlù kò ṣe pọ̀ tó ń lé sà àpẹ̀ ẹ̀yẹ́ fi rú wọn dànù jẹ́ tó bọ́ orí ilé mọ́ sáìsì rẹ̀ gan ṣòwò tú lọ́fẹ̀ẹ́ háì. kò lè há mélòó ni mélòó. ọ̀dà mo ti gbọ́ ó ní kò tán rè push up rè ọba yọ gbà sókè báyìí ni. bó lè ti dá sáìsì mi wọ̀. ẹ máa gbọ́sẹ̀ kò nígbà tí n bá tó máa fojú wa àbí tí n bá tó fọkàn kí n tó dá sáìsì ẹ mọ́ mo dẹ́kọ̀ 20 naira yàtọ̀ sẹ́kọ̀ 10 naira nú ewé inú push up nu yóò gbé òkè báyìí ni òkè rẹ̀ wà fresh wọ́n wà máa ranjú kankan nù nẹ́ẹ̀tì. ẹgbà ilé méjèèjì ìdá. ọ̀dà ó nu ó wọ́n fi kókó palẹ̀ mọ́ ni kó dúró lójú kan sí igi báyìí. àfọwọ́bà fi ilẹ̀ bó bá dẹ́kẹ́ fọwọ́ bẹ ilé yìí òun lẹ́ẹ̀fì mọ sáìsì rẹ̀ kò sí láburú bẹ́ẹ̀. má jẹ́ fọwọ́bà alákòóbá bíi ọmọ pólì tọwọ́ g-string àti chain ìdílọ̀dọ̀ lẹ́jọ́ra èké mi ọwọ́ àfọwọ́bà kí n má bọ̀ gbogbo mọ́ o lè kó bá mi. ṣéǹjì bò ó ti láti pẹ́ iye ẹ̀ nù. báwo mo ṣe máa san 250 fún àwọn ilé. wo àánú ẹ̀ ṣe mí ilé ìfẹ́ fọ́ọ̀bà ni o má fẹnu sọ báyìí pàkà bí àkókò fẹnu sọ ń fa orí ẹ̀ báyìí. kò sí wàhálà bẹ́ẹ̀ mọ́ lọ ọlọ́run gbowó mi lọ. àbí bá wọ̀ ẹ bá wọ̀ ìwọ ń bá fọ́ ọkàn ẹ̀rọ ọgán bà wọ̀ gan èyí tí mo ta fún apá rẹ̀ yí gidi ni o apá àbúrò yìí jura wọn lọ o ọba ilé ni àwọn bá mi bá fa apá àbúrò àti bí i ó rí tí ó jìn lọ ọ̀sẹ̀ torí pé tí ń kó wájú ọ̀dà ni ibi ẹlòmíì ti dógun lórí dìbò o tí ó jìn báyìí àmọ́ tiẹ̀ yìí wọ́n tún wọ́n sí ló sì wà 38. ẹ máa lọ jáde. kọ́ọ̀dì ọlọ́gbọ́n ayé lónìí ọmọ ẹ̀sùn èsì kọ́ bọ̀ sábẹ́ mọ́tò kọ́lẹ̀ ẹ̀sùn kọ́ ẹ̀sùn nínú mọ́tò ṣé mo sọ fún ti kọ́sọ́ máa ń dán. má bínú. ẹ jẹ ẹjọ jẹmi rí irun èyí kéjẹ kuna kò ní ẹja rẹ. òwò làbí àwọn ọlọ́gbọ́n ayé àìjẹ nǹkan kù ká fi sápò ẹ̀yin òun mùgọ̀lẹ́ mọ́ ṣe báwọn àwọn èyí ṣe bẹ́ẹ̀. abájọ lè jẹ sọfọ náà jẹ lára ẹja ní àná lọ́sàn àná wọlé kọ́kọ́ mú orúkọ rẹ kó já pàtì. ṣe ń gbọ́ dẹ ẹ gbọ́ pònú ìyíwò yí ọ sórí ntí ò yí ọ nù jẹ́ ń ṣàlàyé fún ọ sórí ọlọ́gbọ́n ni máa ń dorí ẹja mú ẹ̀yin òmùgọ̀lẹ̀ máa ń jẹ́ ìtókù nítorí pé sórí ọpọlọ ẹja ni máa ń fi kún ọpọlọ èèyàn ni lẹ́yìn bá ti ń fa ní ọpọlọ olúwẹ̀ ó máa ṣe sí èrè ọlọ́run ara mi sì bù máa sọ àmọ́ dédé èrè jẹ́ lọ́fọ̀ dédé ara rí bọ́dí o ẹ káàrún sà ẹ káàrún sà. ọ̀gá yín kọ́. wọ́n ti jáde. ṣáàjà ti parí mọ́tò mi àbáwò. àti parí ẹ wọ́n kẹ́ fún ẹ ní balance 2000 ká mú kọ́kọ́rọ́ mọ́tò yẹn kẹ́ máa gbé mọ́tò yẹn lọ 2000. two bay. no bẹ́ẹ̀ náà ló sọ pé òun parí ẹ̀jẹ̀ta tí mo gbé délé tó ń develop some other fault. ó wúkọ́. yá. ẹ lè wúkọ́ náà ẹ fún ẹ ní 2000 kẹ́ máa gbé lọ. n tó máa ṣẹlẹ̀ nísìnyí pé ìkànnì yín ẹ fi gbé mi délé tẹ bá gbé mi délé tí n bá check ẹ̀wù tó bá sí any fault màá fún yín lówó yín màá fún lówó ọ̀kadà. ẹ wo ẹjọ mo lọ́rọ̀ tí mo fẹ́ sọ sẹ́ni labi ló fà èyí tẹ́ ẹ gbé lọ lẹ́jọ́ ohun tí ò dáhùn labi ló ṣèṣekúṣe síbẹ̀ mo sì wí fún tó mo wí fún. èsì bọ́tà náà tún lè tún lọ́nà. àṣẹ gbọ́ tó yẹ kí bó ṣe àná ti tún lọ́nà mo wí fún ọ. excuse me kẹ́lẹ́ wo ló máa gbé mi lọ́lé ní. mo ti kó lọ fíìsì báyìí o mo ti ń lọlé mo ti wà lójú ọ̀nà lé báyìí. ok ajẹ́ kí n máa yá ọ̀dọ̀ ẹ nìyẹn máa fèsì ọ̀dọ̀ ẹ ń sìn ok bye. ó mọ̀ tí mọ̀ pé a wà nínú àìn. excuse me àìn. excuse me ọ̀nà challenge ni kò gbà o. kí ni ẹ wá ń sọ tí ó dàbí pé a fẹ́ máa fi ọ̀rọ̀ wéra wọn yìí bọ̀bọ̀ yìí ṣe bó ṣe wà yìí kò ṣe ló ti parí. o mi nẹ. bó ló dúró yìí. mi ṣe wà ní òráyè kìlógramù tèmi iṣẹ́ mi ò lẹ́gbẹ́ wa tí ó ń dàbẹ̀ ẹgbẹ́ kìlógramù mo ti parẹ́ láti gbà o. àmọ́ iṣẹ́ tó wà nílé tí mo ti ṣe sílẹ̀ fáwọn èèyàn lóríṣiríṣi. ibi tí kò bá ti sílẹ̀ lọ ti ń jiyàn jàkadì wà lọ́wọ́ ẹrù náà.
Kọ́dí bó ṣe ju kọ́kọ́rọ́ yẹn sókè ṣe ọ̀pọ̀ lè kàn kò ní spíà o tọ́jú ẹ̀ fún mi o. Ẹ̀gbọ́n, wọ́n ní kí ẹ wọnú ẹ̀yìn síìtì mọ́tò yẹn. Ẹ máa rí dáyárì ń bẹ̀. Kẹ́ bá mú wá sínú ilé. Ìwé pélébé. Dáyárì. Dáyárì. Mo dáná. Jẹ́ ǹtí ti kọ́kọ́ mọ́nú ọkọ̀ báyìí. Yé. Yé. Mo dáná gbogbo ẹ̀ ló fọ́ sá mo sì dá a lù o. ẹ wọ eléyìí ó ṣí ẹrẹ ní. ẹ ṣe sùúrù ẹ̀yin torí Ọlọ́run wọ́n ní tọ́jú kọ́kọ́rọ́ dáadáa mo sì tọ́jú ẹ̀ sínú ọkọ̀ kó má bàa sọnù nígbà àwọn aráyàn sí mi pé mú ìwé pélébé wá ni mo wá rí i pé mo ti ti kọ́kọ́rọ́ pọ̀ mọ́nú ọkọ̀ jẹ́ kí n rọra dá ara gíláàsì ń kí n sì mú kọ́kọ́rọ́ ni mo wá rí i pé ayédèrú gíláàsì tọkọ̀ wọn lò. ayédèrú bàjẹ́ ni tí bá gbọ́ ẹ dáadáa o ti kọ́kọ́rọ́ mọ́tò mọ́nú mọ́tò fún ara ẹ̀. báyìí kì í ṣe wèrè. níbo ló ti lọ́ lórí burúkú yìí. Jésù ayédèrú ni gíláàsì. Gíláàsì abọ́kọ̀dé. ayédèrú ọlọ́gbọ́n ayé fún rẹ̀ ibi táyé kọjú sí ni wọ́n kọ́ ní sí ilẹ̀ bàbá. ẹ máa pẹ́ kọ́dí o ọlọ́gbọ́n ayé. kọ́dí o ọlọ́gbọ́n ayé. ẹ máa pẹ́ kọ́dí o ọlọ́gbọ́n ayé. kọ́dí o ọlọ́gbọ́n ayé. ìgbà ayé bá kọrí sí lòun kọ́dí sí. kọ́dí o ọlọ́gbọ́n ayé. àgbọ̀gbọ́n kọ́dí tó lóhùn ọlọ́gbọ́n ayé. kọ́dí o ọlọ́gbọ́n ayé. gbajúmọ̀ ògùn kan ti yàrá ìlú lẹ́nu. kọ́dí o ọlọ́gbọ́n ayé. aláboyún ṣubú ọmọ ní òkè pẹ̀lẹ́. kọ́dí o ọlọ́gbọ́n ayé. ògùn kan tó ń mú abirùn lọ́rẹ̀ẹ́. kọ́dí o ọlọ́gbọ́n ayé. ìwájọ ìwà ló mú ọ̀rẹ́ jọ̀rẹ́. kọ́dí o ọlọ́gbọ́n ayé. ìkọ̀ òbẹ́ kan bí yóò wù jàgbó. kọ́dí o ọlọ́gbọ́n ayé. kọ́dí o ọlọ́gbọ́n ayé. alága òmùgọ̀ tó lóun lòún gbọ́njú. tani ọmọ pọ́gbọ́n àgbọ̀njú ló ń sọ lọ́gbọ́n tó mú gọ̀ láyé. alọ́mọ ogun ẹni tí ò bá ti kú kí ló kọ́mọ bí yóò ṣàgàn. kọ́dí o ọlọ́gbọ́n ayé ọlọ́gbọ́n lórí ẹja mú. ìmọ̀jọ snẹ́ ẹ̀lì sí snẹ́ mo fẹ́ bá yín ṣòwò snẹ́ mo fẹ́ dó